A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa. Ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta, ọjọ́ 22 nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí ìròyìn kan àti ọ̀rọ̀ kan èyí tó jáde nínú ìwé èyí tí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí láyé ológun tó kọ, èyí tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àbújá, níbi tí a ti rí àwọn ọ̀tọ̀kùlú ìlú, àwọn ènìyàn jàǹkànjàǹkàn, àwọn lẹ́nu lọ́rọ̀ tó fi mọ́ àwọn ọ̀jọ̀gbọ́n níbi tí wọ́n ti kópa. Ìwé ọ̀hún èyí tí olórí orílẹ̀-èdè yìí láyé ológun Ibrahim Badamasi Babangida IBB tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀, èyí tó sọ wípé lótìtọ́ àti lódodo ni olóògbé Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá MKO òun ló jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 1993 lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tún jáde lẹ́nu IBB. Ó ní lára àwọn ohun tó mú ìbẹ̀rù bojo bá òun lọ́dún náà lọ́hùn-ún láti má lè kéde MKO Abíọ́lá gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú SDP lọ́dún 1993 ní ìbẹ̀rù bóyá wípé bí MKO Abíọ́lá bá lè dé ipò ààrẹ nígbà náà lọ́hùn, ó ṣeéṣe kó ṣekú pa òun, kó sọ òun di olóògbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde lẹ́nu IBB àti nínú ìwé tó kọ, èyí tí àwọn ènìyàn jàǹkànjàǹkàn bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu tóun náà wà ń bẹ̀, ààrẹ tẹ́lẹ̀ rí tó jẹ́ àwọn ààrẹ tó ti jẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, bákan náà Jonathan àti ààrẹ láyé ológun Yakubu Gowon tó fi mọ́ Atiku Abubakar, Nnamdi Sambo, Yẹmí Ọ̀ṣínbàjò àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kópa níbi ìfilọ́lẹ̀ ìwé náà, èyí tí a ti rí ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Ghana Eyín Akufo tóun náà wà ń bẹ̀ àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn. IBB sọ̀rọ̀ ilẹ̀kùn, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ló so mọ́ òun lẹ́sẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tí wọ́n dì gàgá òun lọ́dún náà pẹ̀lú ìdúkokò mọ́ wípé òun ò gbọ́dọ̀ kéde MKO Abíọ́lá o gẹ́gẹ́ bí ààrẹ èyí tó jáwé olúborí nínú ètò ìbò náà, wípé bóun bá lè kéde rẹ̀, ikú ni òun yóò fi ṣèfàjẹ, àti ìbẹ̀rù wípé ó ṣeéṣe kóun kéde MKO Abíọ́lá látara bẹ̀ náà kóun tún rí ikú he láti ọ̀dọ̀ Abíọ́lá. Oníyàtọ̀ sí èyí hùn, púpọ̀ nínú àwọn àgbààgbà èyí tí wọ́n di orílẹ̀-èdè yìí mú ní ìgbà náà lọ́hùn-ún àti àwọn tí wọ́n jọ ń bẹ̀ lẹ́nu iṣẹ́ ológun ni wọ́n dúnkokò mọ́ òun láti má lè kéde MKO Abíọ́lá gẹ́gẹ́ bí ààrẹ èyí tí wọ́n dìbò yàn lọ́dún 1993 tó sì jáwé olúborí, èyí tó sì jẹ́ wípé láti ìgbà náà ní ẹ̀rí ọkàn kò ti jẹ́ kóun gbádùn, òun ò sì sùn tóun ò wo, èyí tó sì mú ààrẹ àná Muhammadu Buhari láti lè fún olóògbé MKO Abíọ́lá ní ipò gẹ́gẹ́ bí ẹni tó ti darí orílẹ̀-èdè yìí, èyí tí wọ́n fún ní GCFR gẹ́gẹ́ bí oyè tí àwọn ààrẹ orílẹ̀-èdè tí wọ́n máa ń gbà. Ṣùgbọ́n IBB ní bóun ò bá ní parọ́ ṣèké, ó ní Abíọ́lá ní ẹni tó jáwé olúborí tó sì hàn sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àgbáńlá ayé wípé òun ló jáwé olúborí nínú ètò ìbò èyí tó wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 tí ṣe June 12 ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà lọ́hùn-ún. Lórí ìbò tí àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó ń lọ lọ́wọ́ báyìí tó sì ti wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàwúrọ̀ kùtùkùtù òní tí ṣe ọjọ́ 22 nínú oṣù kejì ọdún yìí, ńlá ti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè pẹ̀lú àwọn alátìlẹyìn rẹ̀
tó fi mọ́ àwọn olólùfẹ́ láti inú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ láti lọ rèé tẹ̀ka nínú ètò ìbò àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí lásìkò eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè tó jáde lọ rèé tẹ̀ka ní nǹkan bíi aago 8 òwúrọ̀ òní ó kù ṣẹ́jú 4 eyín ní unit 9 ní agbègbè Ṣàgbá Abógundé ward 2 ní àríwá Ẹdẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún ní gómìnà àti àwọn ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú rẹ̀ tí wọ́n ti lọ rèé tẹ̀ka níbẹ̀ ni gómìnà ti bá àwọn ará ìlú àtọmọ olùgbé ará ọ̀rẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ wípé kí oníkálukú wọn fi ọkàn balẹ̀ láti jáde lọ rèé tẹ̀ka látàrí wípé gbogbo ètò ìlànà èyí tó yẹ kí àjọ elétò ìbò kí wọ́n ṣe pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ṣe èyí tó sì jẹ́ kí gbogbo nǹkan kó lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀ ní ìrọwọ́rọsẹ̀ ó ní kí àwọn èèyàn má bẹ̀rù kí wọ́n má fòyà bákan náà ló rọ gbogbo àwọn olùkópa láti má ṣe jàgídíjàgan lásìkò tí ìbò bá lọ lọ́wọ́ àti lásìkò tí wọ́n bá ń ka ìbò náà ó wá gbà á ládùúrà wípé ìdàgbàsókè ìlọsíwájú ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣojú gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti agbègbè rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà Adémọ́lá Adélékè bó ti sọ̀rọ̀ ọ̀hún èyí tó bá àwọn oníròyìn sọ lẹ́yìn tó tẹ̀ka rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn alága ìjọba ìbílẹ̀ èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí. Ẹ̀wẹ̀ lórí ìbò tí alága ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ òṣèlú Labour Party àwọn mà ni wọ́n ti yọra wọn kúrò láti kópa nínú ètò ìbò tí àwọn alága ìjọba ìbílẹ̀ tó fi mọ́ àwọn kánsẹ́lọ̀ gbogbo èyí tó wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alága ẹgbẹ́ òṣèlú Labour Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Bello tó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọn kópa nínú ètò ìbò náà látàrí ètò ààbò eléyìí tí ò fẹsẹ̀ múlẹ̀ àti àwọn kùdìẹ̀kudiẹ èyí tó ti súyọ síwájú ètò ìbò ọ̀hún èyí tó wáyé lónìí ìdí rèé tí Bello fi sọ wípé kí ojú má ríbi ẹsẹ̀ báyìí ń lògùn rẹ̀ nítorí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n kọ̀ jálẹ̀ láti pèsè ààbò tó péye èyí tó sì léwu fún àwọn olùdìbò àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ elétò ìbò bákan náà ni wọ́n ní àjọ tó ń ṣe kòkárí ètò ìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà wọ́n kùnà láti pèsè ààbò tó péye fún àwọn ohun èlò tí wọ́n yóò fi dìbò nípa ìdí èyí ẹgbẹ́ òṣèlú Labour Party kò sí ọmọ kankan lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún èyí tó kópa nínú ètò ìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí lára àwọn ọmọ oyè èyí tó gbégbá ìbò èyí tó lọ fún ipò alága ìjọba ìbílẹ̀ òun náà sọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sọ wípé gbogbo bí nǹkan ti ń lọ sí ní oníkàlùkù mọ̀ tó sì mọ̀ wípé àlùalá olóńgbò àti kẹrànjẹ òun ni ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ṣe ọ̀gbẹ́ni ọ̀hún Oyèbọ̀dé Babalọ́lá èyí tó sọ̀rọ̀ tó jẹ́ ọ̀kan nínú àwọn alága èyí tó kópa nínú ètò ìbò ṣùgbọ́n ti ẹgbẹ́ òṣèlú wọn ti Labour Party tí wọ́n jẹ́ kí ẹnikẹ́ni láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n lọ rèé dìbò bákan náà láti kópa wọ́n ní látàrí ètò ààbò èyí tó mẹ́hẹ̀ ló fà á ẹgbẹ́ òṣèlú Labour Party tó ní àwọn pè fún láti sún ètò ìbò náà síwájú bí oṣù kan àbí méjì kí wọ́n lè fi ṣe ìgbáradì ṣùgbọ́n tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n kọ̀ jálẹ̀ àti àjọ tó ń ṣe kòkárí ètò ìbò wọ́n wá ní báyìí àwọn ò kópa rárá kò sí ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party kankan èyí tó kópa nínú ètò ìbò náà tí ó sì sí orúkọ ọmọ ẹgbẹ́ òṣèlú ti Labour Party nínú orúkọ àwọn olùkópa àti olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ìkan èyí tó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara èyí tó ti ń lọ bí ọ̀sẹ̀ kejì báyìí níbi tí a ti rí àáfàá kan èyí tó ṣekú pa ọ̀dọ́mọdébìnrin kan eléyìí tí wọ́n ṣekú pa ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí wọ́n gé ọmọ náà wẹ́lẹ́wẹ́lẹ́ gé ìka àti gbogbo ẹ̀yà ara rẹ̀ bàbá olóògbé tí í ṣe bàbá ọmọdébìnrin náà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ti sọ̀rọ̀ wípé bí ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ Kwara bí wọ́n bá kọ̀ jálẹ̀ láti lè ṣe ìdájọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ
lórí àáfàá ọ̀hún ẹni ibi ẹni èṣù tí ń pera rẹ̀ lẹ́ni ọlọ́run apanilẹ́kúnjayé èyí tó ṣekú pa Mariam. Wọ́n ní bí wọ́n bá kọ̀ láti ṣe ìdájọ́ òdodo lórí ikú ọmọdébìnrin náà, wọ́n ní bí ọ̀rọ̀ bá kan òkè bó kanlẹ̀ ó níbìkan àgbégbà. Wọ́n ní àwọn fún ara wọn yóò ṣe ìdájọ́ lọ́nà tiwọn tí Ọlọ́run yóò sì fi ojú ẹni bí àti àwọn amòkùnṣèkà tí yóò fi wọ̀n. Bàbá ọmọdébìnrin olóògbé tí wọ́n ṣekú pa náà ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Ìlọrin tí ṣolúlù ìpínlẹ̀ Kwara tó ní ìbànújẹ́ ló jẹ́ o fún mẹ̀jẹ̀sí kó máa tojú òbí rọ̀rùn. Ó ní ọgbẹ́ ọkàn ló jẹ́ látàrí wípé ọmọ òun ló wà nílé ẹ̀kọ́ gíga èyí tó jẹ́ wípé ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ó ṣe àṣekágbá ìdánwò tóun náà yóò lọ sin olúìlú orílẹ̀-èdè Nàìjíríà síwájú kó tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ó lámọ́ bìbànújẹ́ lọ́jọ́ búburú náà jẹ́ fún àwọn láti rí wípé ọmọ òun jáde nílé tó sì jẹ́ wípé kò darí wọnú ilé. Òkú rẹ̀ ni wọ́n kéde rẹ̀ sí etí ìgbọ́ àwọn, èyí tó tún jẹ́ pé òkú ọmọdébìnrin náà ni wọn ò rí kó, èyí tí wọ́n sì ti gé wẹ́lẹ́wẹ́lẹ́. Ó wá rọ ìjọba àti ẹ̀ka ètò ìdájọ́ láti ṣe ìdájọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n ní àwọn yóò ṣe ìdájọ́ lọ́dọ̀ ara titi wọn tí Ọlọ́run yóò sì fojú àwọn ẹni ibi amòkùnṣèkà èyí tí wọ́n fi orúkọ Ọlọ́run bojú tí wọ́n ṣe ibi tí Ọlọ́run yóò fi wọ̀n gẹ́gẹ́ bí bàbá olóògbé náà bó ti sọ̀rọ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìyà ò tó ìyà ni ọmọdé yóò máa ní kò ní da fún ẹni tó nà wọ́n. Bí ìyà bá tó ìyà bí wọ́n bá na ọmọdé tán yóò dọ̀bálẹ̀ gbalaja tí ó máa dúpẹ́ o wípé ẹ ṣeun. Ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé eléyìí tó jẹ́ ọ̀kan ìdààmú àdúgbò láàrin àwọn olórin Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable, ọ̀gá sàásù ọmọ ìjọba ìdààmú àdúgbò wèrè olórin. Òun máa ń lò tí ní ẹ wò ó lọ́wọ́ tóun wà yìí o, òun ti di àtúnbí ọmọlúàbí ọmọ rere láwùjọ àwọn olórí pípé o. Gẹ́gẹ́ bí Portable ti sọ̀rọ̀ náà lọ́jọ́bọ̀ lẹ́yìn eléyìí tí ilé ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Ìṣàbọ̀ nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn tí wọ́n dá ẹjọ́ rẹ̀ látàrí ẹ̀sùn 5 èyí tí wọ́n kà sí lọ́rùn tó ń ti ọwọ́ àbùkù èyí tó fi kan àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn 3 kan èyí tí wọ́n rí sí ọ̀rọ̀ àyíká ìdàgbàsókè tó ń ti owó orí ní sísan níbi ilé iṣẹ́ èyí tí Portable tó ti ń ta nǹkan jíjẹ àti nǹkan mímu ilé fàájì rẹ̀ èyí tó wà ní ìyànà ìlógbò ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Láti ìgbà náà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń wá Portable síwájú kó tó di pé ó jọ̀wọ́ ara rẹ̀ lẹ̀ fún wọn nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí. Wọ́n wá tarí rẹ̀ lọ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún. Lọ́jọ́bọ̀ ni wọ́n dá ẹjọ́ náà tí wọ́n sì ní yóò san owó ìtanràn. Lẹ́yìn ìdájọ́ ọ̀hún yóò san mílíọ̀nù 2 náírà gẹ́gẹ́ bí owó ìtanràn tó ń ti onídùúró èyí tó rìsíìtì kò yọ torí owó ọ̀hún san o. Nínú fọ́nrán belenja kan èyí tí Portable tó ṣe síta lẹ́yìn náà ló ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹni bá ti ní Ọlọ́run ó ti lóhun gbogbo. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn olólùfẹ́ òun. Ó wá sọ wípé báyìí òun ti di àtúnbí o, òun ò fa wàhálà jàgídíjàgan mọ́, bẹ́ẹ̀ sì ni òun ò ní jẹ́ kí ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú wàhálà kó súnmọ́ sàkání òun. Ó ní òun fẹ́ fojú sínú orin kóun sì wá ọ̀nà
láti pa owó sí àpò òun àti san gbèsè mílíọ̀nù 2 náírà èyí tí wọ́n yá òun láti fi san owó ìtanràn ní ilé ẹjọ́ ló wà lọ́kàn òun báyìí gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ náà nínú fọ́nrán ọ̀hún. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tùròyìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé wa ọ̀nà wa kò ní dàrú lágbára Ọlọ́run. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.